àní ẹni tó bá fẹ́ jayé kó má jẹ́ oníjogbo ní ìlú yìí sin oníjogbo. àbí alàgbà Adebayo Ajibade Mosobalaji Akande Faleti ní ọjọ́ 26 oṣù kejìlá ọdún 1921 ní ìlú kan tí a mọ̀ sí Agbóyè ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Adebayo jẹ́ àkọ́bí ọmọ lọ́kùnrin fún bàbá rẹ̀ Joseph Àkànbí Faleti tí ó sì jẹ́ ògúnná kan ṣoṣo lọ́dọ̀ ìyá rẹ̀ Dúrówádé Àyìnkẹ́ Faleti. Ọ̀dá owó awo olókun ló fà á tí Adebayo Faleti fi ṣẹ́gilé ètò ẹ̀kọ́ oníwèé mẹ́fà rẹ̀. Ó kó àwọn ọ̀dọ́ bíi tirẹ̀ jọ láti dá ẹgbẹ́ òṣèré tí a mọ̀ sí Ọ̀yọ́ Youth Operatic Society sílẹ̀ ní ọdún 1949 ṣùgbọ́n tí ó tún padà sẹ́nu ẹ̀kọ́ ìwé kíkọ́ lẹ́yìn ìgbà tí ó gba iṣẹ́ nínú ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan níbi tí ó ti ṣiṣẹ́ fún odidi ọdún 6 gbáko. Ó tún owó jọ pẹ̀lú ìrànlọ́wọ́ bàbá rẹ̀ láti gba ilé ẹ̀kọ́ gíga lọ fún ìtẹ̀síwájú ètò ẹ̀kọ́ oníwèé mẹ́wàá sẹ́kọ́ndìrì rẹ̀. Adebayo Faleti tẹkọ̀ létí ní ọdún 1966. Ó lọ sí orílẹ̀-èdè Senegal gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ ní University of Dakar tí ó sì yege pẹ̀lú ìwé ẹ̀rí oyanrantí nínú kíkọ́ ẹ̀kọ́ nípa èdè àti ọ̀làjú Faransé Certificate of Proficiency in French Language and Civilization. Kí ó tó wá padà sí orílẹ̀-èdè Nàìjíríà níbi tí ó ti kẹ́kọ̀ọ́ jáde gba ìmọ̀ ìjìnlẹ̀ àkọ́kọ́ first degree nínú èdè Gẹ̀ẹ́sì English Language nílé ẹ̀kọ́ fásitì ti ilẹ̀ Ìbàdàn tí ó sì tún jẹ́ akẹ́kọ̀ọ́ jáde ibùdó ìkọ́ṣẹ́ Radio Netherlands Training Center orílẹ̀-èdè Netherlands níbi tí ó ti gba ìwé ẹ̀rí ó yege nínú iṣẹ́ àti ìṣe móhùnmáwòrán television production. Àkọsílẹ̀ gbóríyìn fún alàgbà Adebayo Faleti gẹ́gẹ́ bí ẹni àkọ́kọ́ tí ó jẹ́ akàròyìn yálà lórí ẹ̀rọ móhùnmáwòrán ni tàbí lórí ẹ̀rọ rédíò tí wọ́n máa ń dàpè ní asọ̀rọ̀mágbèsì nígbà náà. Òun náà sì tún ni akàròyìn lédè Yorùbá àkọ́kọ́ yálà lórí rédíò ni tàbí lórí móhùnmáwòrán. Adebayo Faleti jẹ́ akéwì, òǹkọ̀wé, òṣèré orí ìtàgé, oníròyìn, adarí eré orí ìtàgé, adarí eré sinimá, agbóhùnsáfẹ́fẹ́ àti òǹgbufọ̀ tó dángájá nígbà ayé rẹ̀ tí ó sì tún jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn tí wọ́n dìjọ dá ilé-iṣẹ́ móhùnmáwòrán àkọ́kọ́ nílẹ̀ Áfíríkà sílẹ̀ ìyẹn Western Nigeria Television WNTV tí a mọ̀ lọ́jọ́ tòní sí Nigeria Television Authority NTA. Adebayo Faleti ló tún gboríyìn gẹ́gẹ́ bí ẹni àkọ́kọ́ tó ṣiṣẹ́ nílùú Ifẹ̀ Ọ̀dàn gẹ́gẹ́ bí olùkọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí àkọsílẹ̀ sì tún fi yé wa wípé alàgbà yìí ló ṣe ààyàn ògbufọ̀ láti tú orin atọ́nà orílẹ̀-èdè Nàìjíríà Nigeria National Anthem sí èdè Yorùbá láti èdè Gẹ̀ẹ́sì tí ó sì tún fi ìgbà kan jẹ́ ọ̀gá àgbà ní iléeṣẹ́ móhùnmáwòrán ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Adebayo Faleti ti kópa nínú ọ̀pọ̀lọpọ̀ eré orí ìtàgé àti sinimá. Ó ti kọ ọ̀pọ̀lọpọ̀ eré orí ìtàgé àti sinimá bákan náà. Lára wọn ni a ti rí Thunderbolt, Magun, Àfọ̀njá apá kìíní àti kejì, Baṣọ̀run Gáà, Sáwó Ṣẹ̀gbẹ̀rì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lára àwọn ìwé tí a ti ọwọ́ Adebayo Faleti kọ náà ni a ti rí ewì Adebayo Faleti, The Freedom Fight, Fẹ́rẹ́ bí ẹkùn, Ogun Àwítẹ́lẹ̀, Ẹ̀dá kò láròpin, Àkàndé olóògùn, Ìdààmú páàdì Míkáílù. Adebayo Faleti gba ọ̀kẹ́ àìmọye àmì ẹ̀yẹ àti oyè ìfidánilọ́lá nílẹ̀ yìí àti nílẹ̀ òkèèrè. Lára wọn ni a ti rí àmì ẹ̀yẹ ti orílẹ̀-èdè Nàìjíríà tí a mọ̀ sí Officer of the Order of the Niger OON, Afro Hollywood Award ti orílẹ̀-èdè Amẹ́ríkà fún iṣẹ́ ọnà eré orí ìtàgé tó dángájá látàrí sinimá rẹ̀ Baṣọ̀run Gáà tí ó gbé jáde ní ọdún 2002. Adebayo Faleti fẹ́ ìyàwó méjì nígbà ayé rẹ̀, arábìnrin Olúbùnmi Faleti ti iléeṣẹ́ tẹlifíṣàn àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àti arábìnrin Motẹ́niọlá Faleti ẹni tí ó fẹ̀yìntì gẹ́gẹ́ bí òṣìṣẹ́ olùtọ́jú aláìsàn nílé ìwòsàn Oríta Mẹ́fà UCH nìbàdàn tí Ọlọ́run sì fi ọmọ tó tó 15 ta alàgbà yìí lọ́rẹ. Alàgbà Adebayo Ajibade Mosobalaji Akande Faleti jáde láyé ní ọjọ́ 23 oṣù kejì ọdún 2017 lẹ́ni ọdún 95 95 years. Ibi ìlà òrìmọ̀ fún tọ̀sẹ̀ yìí Wálé Morakiyan lórúkọ tí. àní ẹni tó bá fẹ́ jayé